ìbéèrè lábà tó lélẹ́yìí o ẹ̀yin èèyàn ẹ gbọ́ ṣé ẹgbẹ́ ti máa síwájú Lagos títí ààrẹ Bọ́lá Tinubu tán fi campaign fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu lábẹ́ ìdarí Alhaji Wasiu Ayinde ṣé wọ́n ti di ti àwọn ọmọ onímọ́tò NURTW ní àbí kí ló ń ṣẹlẹ̀ ó lágbára o Abọ́lọ́rẹ́ Legacy ló tún direct ìbéèrè sí Alhaji Wasiu Ayinde olórí ọmọọba Kílẹ̀ Ìjẹ̀bú lórí bí àwọn Team Sego Nation nínú ẹgbẹ́ NURTW ní Lagos State bí wọ́n ṣe ti sọ ẹgbẹ́ Team Aṣíwájú Lagos tó campaign fún ààrẹ Bọ́lá Tinubu di ti ẹgbẹ́ onímọ́tò ní Lagos State ó lágbára ó gbẹnu tán ẹ̀yin èèyàn tẹ́ bá kú gbàgbé wípé nígbà campaign ààrẹ Bọ́lá Tinubu àwọn Team Lagos àwọn Team Aṣíwájú Lagos tí wọ́n campaign fún ààrẹ Bọ́lá Tinubu ńgbà náà Alhaji Wasiu Ayinde ni wọ́n fi ṣe olùdarí wọn lọ́dún náà lọ́hùn tí wọ́n support ààrẹ Bọ́lá Tinubu tó sì campaign fún lọ́dún náà lọ́hùn àmọ́ báyìí ó ti ń dàbí ìgbà wípé àwọn ọmọ onímọ́tò wọ́n ti hijack ẹgbẹ́ náà wọ́n ti sọ ẹgbẹ́ náà di tiwọn kó tí ń lò gẹ́gẹ́ bí Sego Nation Group ṣé òótọ́ ni ṣé rọ́ ni ẹ̀yin èèyàn ó sì ti ń dàbí ìgbà wípé wọ́n tẹ̀ ti fẹ́ máa ti Alhaji Wasiu Ayinde wọ́n ti fẹ́ máa ti sápá kan wípé kò lẹ́nu mọ́ nínú ẹgbẹ́ Team Aṣíwájú Lagos ó lágbára ó gbẹnu tán ẹ̀yin èèyàn nínú àlàyé tí Abọ́lọ́rẹ́ Legacy ṣe nínú fọ́nrán eléyìí tó wà níbi tá a máa tún jìjọ gbéyẹ̀wò lọ́tẹ̀ yìí ẹ máa gbọ́ bó ṣe ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ nípa bí àwọn Sego Nation àwọn Team Tafasego nínú NURTW tẹ́ bá kó gbàgbé wípé ẹgbẹ́ ọ̀hún ti pín sí ọ̀nà ọ̀tọ̀ọ̀tọ̀ àti ní MC Olúọmọ Nation àdẹ̀tí ní Team Sego Nation lórí ipò state chairman NURTW tó ti di fàǹfà láàrin MC Olúọmọ àti Tafasego ẹ̀yin èèyàn kí wọ́n ní kókó ìbéèrè tí Abọ́lọ́rẹ́ Legacy béèrè lọ́wọ́ Alhaji Wasiu Ayinde lórí ẹgbẹ́ Team Aṣíwájú Lagos àti báwọn ọmọ Sego Nation bí wọ́n ṣe ń lo ẹgbẹ́ náà lọ́nà àìtọ́ gẹ́gẹ́ bí ohun tó sọ ẹ jáde wo fọ́nrán yìí. question mi yìí lọ sọ́dọ̀ Alhaji Wasiu Ayinde Marshal K1 kábíyèsí o ọmọọba Ìjẹ̀bú kábíyèsí o káṣẹ pẹlẹnu kábíyèsí ọmọọba ó jayé pẹ́. Alhaji Wasiu Ayinde ṣé Team Lagos tí aṣíwájú gbélé yín lọ́wọ́ ṣé bá aṣíwájú ṣe gbé Team Lagos lé Alhaji Wasiu Ayinde lọ́wọ́ rẹ̀? bàbá ẹ má má jẹ́ ó bàjẹ́ tí ó bá bàjẹ́ aṣíwájú máa bí yín léèrè. bàbá wa Alhaji Ayinde Wasiu Marshal aṣíwájú máa bí yín léèrè pé ẹgbẹ́ tó ń gbélé yín lọ́wọ́ báwo lẹ ṣe lò sí, torí pé ẹgbẹ́ yẹn Sùlù ti sọ ẹgbẹ́ yẹn di tiẹ̀ ó dẹ̀ ti sọ di pé ẹ̀gbọ́n yẹn ó ti sọ di pé ẹgbẹ́ mi ni àṣẹ tó bá wù mí ni mo lè pa ń bẹ̀. wọ́n kàn fà Alhaji Wasiu Ayinde ṣe fìdí ẹ ni gẹ́gẹ́ bá ṣe ń gbọ́ ẹ̀gbọ́n wa ṣe ń sọ pé wọ́n kàn fà Alhaji Wasiu Ayinde ṣe fìdí ẹ ni àṣẹ tóun bá pa ń bẹ̀ lòun múlẹ̀ òun ṣẹ̀ṣẹ̀ máa lọ máa gbàṣẹ lọ́wọ́ Wasiu Ayinde kóhun tó pàṣẹ sínú Team Lagos gẹ́gẹ́ bó ṣe sọ a dẹ̀ ń rí àpẹẹrẹ pé tòótọ́ ni. so àwa ń béèrè pé mo á ń béèrè lọ́wọ́ ẹ̀yin àgbààgbà yìí pé ṣé ẹgbẹ́ Team Lagos yẹn ṣé wọ́n dá a lẹ̀ fún union ni kó wá ń fi ẹgbẹ́ yẹn láti máa fi terrorize gbogbo àwọn tó ń ṣàkóso Èkó ẹni tí ò bá ti ẹgbẹ́ Team Lagos ló ń control gbogbo ọmọ ìlú lẹ́kọ̀ọ́, ẹgbẹ́ Team Lagos ló ń control gbogbo ọmọ Àwórì lẹ́kọ̀ọ́, ẹgbẹ́ Team Lagos ló ń control gbogbo àwọn ọmọ onífìlà funfun lẹ́kọ̀ọ́, ẹgbẹ́ Team Lagos ló ń control tẹrútọmọ lẹ́kọ̀ọ́. ṣé gẹ̀ẹ́ni ẹgbẹ́ yẹn ṣé ẹ ti wá fi union ẹ ti wá fi national union náà nísìnyí pé national union ni kó máa pàṣẹ gbogbo Èkó kó dẹ̀ máa pàṣẹ káàkiri fún tẹrútọmọ torí kò yé wa, àti pé ẹni tí ò bá ti wá ṣe union yẹn kò ń ṣe ọmọ gidi kò relevant lẹ́kọ̀ọ́. kò yé mi ní o mo ń béèrè ọ̀rọ̀ yẹn lọ́wọ́ ẹ̀yin olóṣèlú, kódà mo ń béèrè ọ̀rọ̀ mo ń direct ọ̀rọ̀ yẹn sí ọ́fíìsì ọ̀gá wa pátápátá gan, ìyẹn ẹ̀jẹ̀ olórí oko wa ọ̀gá wa olórí oko wa máa sọ pé olórí oko gbogbo Èkó number 1 citizen Èkó Your Excellency ni mo bá wí yẹn. torí pé
ìṣọwọ́ tó fi máa lo ìṣọwọ́ tí àwọn Sùlù tí àwọn ẹ̀gbọ́n yẹn tí Sùlù tó fi ń lo Team Lagos yẹn tí ò bá ti jẹ́ Team Sego ẹni tí ò bá ti jẹ́ Team Sego ó ti dá wa lálẹ́ báyìí kàn sínú ẹ̀ wàhálà ni so ẹni tí ò bá ti ṣẹgbẹ́ kan tí ò bá ti ṣe Team Sego yẹn kò lẹ́tọ̀ọ́ láti bá wọn participate nínú ẹgbẹ́ nínú Team Lagos yẹn àti pé ṣé àwọn mẹ́rin péré lẹ́gbẹ́ náà tún ni wọ́n ń ṣe alákòóso Team Lagos yẹn ni ẹ máa bá mi gbọ́rọ̀ mi ò dáadáa o láti àti ọmọ Èkó mélòó gbogbo àwọn tó jẹ́ ọmọ Èkó ń bẹ tọ́jọ́ ọmọ Èkó nínú Team Lagos gbogbo àwọn tó jẹ́ ọmọ Èkó wọn sí ń bẹ nínú Team Lagos yẹn lọ́wọ́lọ́wọ́ báyìí nítorí pé wọn ṣe Sego Nation àwọn tó jẹ́ ọmọ Indíjì Èkó ó dáa ní àná òde gbogbo ẹ̀yin Ìkò tẹ́ wà ní gbogbo Lagos State ẹ súnmọ́ bí ẹ bá mi pè wọ́n ẹ bá mi pè gbogbo Ìkò tó wà ní Lagos State ẹ bá mi pè wọ́n sítòsí kan wá mo fẹ́ béèrè question kan lọ́wọ́ wọn Ìkò tó wà lẹ́pẹ́ ẹ bá mi pè wọ́n Ìkò tó wà lágbọ̀wá ẹ bá mi pè wọ́n Ìkò tó wà ní Kétu ẹ bá mi pè wọ́n Ìkò tó wà ní Kòdú ẹ bá mi pè wọ́n Ìkò tó wà ní Badagry ẹ bá mi pè wọ́n Ìkò tó wà ní Ìyànàbà káàkiri dé Mile 2 Dórílé dé Sango káàkiri dé Àkútè lọ gbogbo yín now Commissioner of Police Lagos State ẹ lọ verify ọ̀rọ̀ tí mo sọ fún yìí Commissioner of Police Lagos State wọ́n ní kàn pé gbogbo àwọn tó bá wà ládùúgbò tó jẹ́ Ìkò àwọn fẹ́ fojú rí wọn àwọn fẹ́ bá wọn sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ìjọba pé wàhálà ò gbọdọ̀ ṣẹlẹ̀ lẹ́kọ̀ọ́ pé wàhálà tó ṣẹlẹ̀ lọ nígbà EndSARS tún gbọdọ̀ experience irú nǹkan yẹn mọ́ the Commissioner of Police Lagos State ní láti pe gbogbo láti wá ránṣẹ́ sí àwọn tó pera wọn àtàwọn tó kóra wọn jọ tó pera wọn ní Team Lagos wípé gbogbo yín ṣẹbẹ́ sọ pé ẹ̀yin tẹ́ ń ṣe Team Lagos yẹn ẹ pera yín jọ gbogbo yín mo fẹ́ bá yín ṣe meeting gbogbo ìwọ tó o bá ti wá sí ní meeting tí commissioner pè wọ́n sí yẹn gbà pé o lẹ́nu ládùúgbò ẹ wàá mọ̀ nǹkan tó ń ṣe wọ́n wá yan ara wọn wọ́n wá pera wọn even kí ni bọ̀bọ́ yìí jẹ́ kí ni wọ́n ti ń pè Obama gan eré àmọ̀ sùúrù wọ́n ti wà ń bẹ̀ gan wọ́n ti wà ń bẹ̀ wọ́n tó pè torí wọ́n pera wọn jọ Sùlù Sego Tọ́ba Jplon Siro wọ́n kóra wọn jọ wọ́n wá lọ mú àwọn ọmọ lẹ́yìn àwọn ọmọ tí ò lẹ́nu kò sí Lucky Boy Ìsọlọ̀ kò sí mbẹ̀ Ahmed Ajiran kò sí mbẹ̀ Alàgbà Ìsọlọ̀ kò sí mbẹ̀ àwọn Ìkòsì wọn sí mélòó mo tẹ̀lé máa dárúkọ gbogbo àwọn tó jẹ́ Ìkò àwọn Àgbọ̀wá wọn sí mbẹ̀ ta ló ń control Kòdú kò sí mbẹ̀ wọ́n wá mú àwọn tí ó jẹ́ àwọn ọmọ táwọn tó yẹ pé Ìkò ládùúgbò kan wọ́n wá mú àwọn tó kéré sí wọn wọ́n wá mú wọn wọ́n wá pè wọ́n wá mú wọn lọ síwájú commissioner wọ́n láwọn táwọn form Team Lagos ni àwọn táwọn jẹ́ wà ń bẹ̀rẹ̀ irọ́ dẹ̀ ní gbogbo àwọn tó jẹ́ wà Team Lagos yẹn á fún wọn kódà àwọn tó lọ bẹ̀ gan-an tó kọ́tà ṣé gbogbo àwọn tó ń ṣe Team Lagos náà pera wọn lọ gbogbo wọn kọ́ ló pera wọn lọ bẹ̀ ṣùgbọ́n wọ́n lọ present wọn bá àwọn yẹn síwájú Commissioner of Police ìbílẹ̀ òkú tó bá yẹ pé bí tí ọ̀gá wa ọlọ́pàá Commissioner of Police gan bá fẹ́ ṣe dáadáa ni gbogbo ògbèríko àwọn kábíyèsí tó wà ní gbogbo agbègbè yìí àbí àtàwọn baálẹ̀ àwọn ló yẹ kó kọ̀wé sí
pé àwọn gbogbo wọn tó bá ti jẹ́ àwọn olórí ládùúgbò yìí ẹ sọ fún wọn pé ọlọ́pàá fẹ́ bá gbogbo wọn ṣe meeting kì í ṣe àwọn eléyìí lè máa pè torí pé ìgbà tí Team Lagos ẹni tó láṣẹ lẹ́kọ̀ọ́ ẹni tó ní àṣẹ lẹ́nu láti kó èrò jọ mo sọ kíní kan fún yín mo ní Sego ò lè kérò jọ lẹ́kọ̀ọ́ mi ì ṣeré mi ì dẹ̀ fi tàbùkù ẹ̀ kò ní charisma yẹn Sego ò ní charisma láti hold Èkó láti pe Èkó jọ láti kó crowd jọ kò ní fìsíkì yẹn kò ní charisma yẹn kò ní standard yẹn Sego ò lè ṣe kò wọ́ tiẹ̀. ó mà wá lágbára báyìí o ẹyẹ èèyàn táwa lọ́ máa bá àwọn ọmọ ẹgbẹ́ onímọ́tò ìparí ìjà wọn báyìí àbí ṣé bí ààrẹ Bọ́lá Tinubu á ṣe fọwọ́ lẹ́rán tá máa wò wọ́n ràn lélẹ̀ torí kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ wọ́n ti ń sọ̀rọ̀ yìí di political fight náà láàrin ara wọn ó ti ń di wípé àwa ni àní aṣíwájú tì àwa ẹ̀yin kọ́lẹ̀ ni aṣíwájú tì mọ̀ ó lágbára ọgbẹ̀nu tí ọ̀ṣẹ́ ààrẹ Bọ́lá Tinubu tí wọ́n drum support fún lọ́dún náà lọ ǹjẹ́ wọ́n bá wọn dá sí báyìí kí wọ́n bá wọn settle àbí wọ́n á sì continue láti máa fold ọwọ́ wọn kọ́dẹ̀ máa wò wọ́n níran gbogbo bó bá sì ṣe ń lọ ẹ̀jẹ̀ rí wípé lórí ìkànnì Digi Naija màá tún gbé wá fún yín lódìndín ká tó wá máa lọ gẹ́gẹ́ bí ìṣèwà ìṣèjà kan kọ́mẹ̀ntì kan sí méjì lábẹ́ fídíò Àbọ̀lọ́rẹ̀ Legacy káàtì ẹ̀gbọ́n nǹkan táwọn èèyàn náà sọ nípa ẹ̀. One commenter Marcus Julius ó ní who allowed Wasiu to lead Team Lagos? Is he from Lagos? MC Oluomo should have been the leader as he was chairman during the last 4 years. Very soon, Sulu or Sego will be leader of Team Lagos. To be fair, they should make only an indigene to be team any state. Ẹ̀gbọ́n ó lágbára o ẹ̀yẹ èèyàn kí ló opinion yín lórí kọ́mẹ̀ntì ẹ máa bá mi jẹ́ sí kọ́mẹ̀ntì. Olúmídé Ọlá Mustapha òun náà ní the seat of NURTW of Lagos State is not for 1% soldier. Soldier go, soldier come, barracks no dey empty. Leave all this story ọ̀rẹ́ wa. No matter how the case may be, Sego has take over. Tell Oluomo to focus on president that is going for. Stop beating around the bush. Okay o ẹyẹ èèyàn ṣẹ́yìn náà agree pẹ̀lú kọ́mẹ̀ntì yìí. Adétutù òun náà ni you no get joy see as you be see your head aproko you need tonic ọlọ́run kù sùúrù ẹlẹ́jọ́ òfò. Ṣé Legacy náà lẹ́nu yìí bú tó tẹ́lẹ̀ ó lágbára o ẹyẹ èèyàn. Sí Adékọ́lá ó ní Sulu wants to use them against Wasiu Ayinde ẹ̀gbọ́n ṣòótọ́ ni. Fọlágbadé Ṣẹ́gun òun náà ni Lagos are now divided into two. Team Lagos have already dead. Okay. Jose Adekola tún ní Wasiu Ayinde should be very vigilant on Sulu. Akeem no case ó ní wàhálà Olúọmọ ló máa pa gbogbo wọn ajé 100%. Ó lágbára ẹ̀yí èèyàn bó lọ́rọ̀ yìí á ṣe padà já sí ẹ máa bá mi fèrò yín lórí ẹ̀ sí comment adé má gbàgbé láti máa bá mi follow Digi Naija online lórí ayélujára Facebook link tó wà lábẹ́ fídíò yìí máa gbé yín débẹ̀ from there ẹ̀ tó máa gbádùn wa lọ́lọ́kanjọ̀kan títí dìgbà míì ire o.